ìjọba ilẹ̀ òkèrè dá $9.5 million tí àwọn kan jí kó lọ sílẹ̀ wọn padà fún Nàìjíríà. Ìjọba ilẹ̀ Jersey tó wà ní erékùṣù Channel Island láàrin ilẹ̀ Gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè France wọ́n ti kéde pé àwọn máa ti ṣetán báyìí láti dá owó tí iye rẹ̀ tó $9.5 million fún ìjọba Nàìjíríà. Owó ọ̀hún oníròyìn mọ̀ sọ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan mọ̀ ní ó ní wọ́n jí kó lọ sílẹ̀ náà lọ́pọ̀ ọdún sẹ́yìn. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ìjọba Nàìjíríà yóò lo owó náà láti gbọ́ bùkátà àwọn ohun amáyédẹrùn láàrin ìlú. Ìgbésẹ̀ dídá owó yìí padà ó mọ̀ ló mọ̀ wáyé lẹ́yìn àdéhùn MOU tó wáyé láàrin adájọ́ àgbà Jersey ọ̀gbẹ́ni Mark Temple Casey àti ìjọba àpapọ̀ Nàìjíríà. MOU náà ó ní ìjọba orílẹ̀-èdè méjèèjì wọ́n tọwọ́ bọ̀ láti dá owó tí iye rẹ̀ tó $300 million padà sí Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí owó náà, adájọ́ àgbà Nàìjíríà Lateef Fagbemi ó mà sọ wípé ìjọba àpapọ̀ yóò lo owó ọ̀hún fún àwọn ohun tí wọ́n fẹnu kò lé lórí nínú àdéhùn tí wọ́n tọwọ́ bọ̀. Fagbemi ní àṣeyọrí wa láti gba owó yìí padà ó fi hàn pé ìbáṣepọ̀ ìjọba Nàìjíríà àtàwọn ojúgbà rẹ̀ nílẹ̀ òkèrè láti rí wípé àwọn kan kò kó ọrọ̀ wa lọ sílẹ̀ òkèrè mọ́. Ó ní owó náà ó wà lára èyí tí ìjọba yóò lò láti parí òpópónà tó so ìlú Àbújá pọ̀ mọ́ ìlú Èkó. Nígbà tí Temple ń sọ̀rọ̀ ní tirẹ̀, ó mà sọ wípé ìgbésẹ̀ ọ̀hún ó fi hàn pé ilẹ̀ Jersey kò fààyè gba ìwà àjẹbánu kankan. Lọ́dún 2024 ó ní ilé ẹjọ́ gíga ilẹ̀ náà ó mà ló mà sọ pé òun gbàgbọ́ pé owó ọ̀hún ó wà lára èyí tí àwọn agbaṣẹ́ṣe kan wọ́n mà kó kúrò ní Nàìjíríà lórúkọ àwọn ọ̀gá àgbà níléeṣẹ́ ìjọba Nàìjíríà láti fi pamọ́ sílẹ̀ òkèrè. Ẹ̀wẹ̀, àsìkò ìjọba ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan ó ní wọ́n ṣàwárí owó náà, àmọ́ ìgbésẹ̀ láti dá a padà sí Nàìjíríà ó mà falẹ̀ títí di àsìkò yìí. Wàyí o, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjọba ilẹ̀ òkèrè yóò dá owó gọbọi tí àwọn aláṣẹ tí wọ́n mà jí kó ní Nàìjíríà lọ sílẹ̀ wọn padà sí orílẹ̀‐èdè Nàìjíríà. Lọ́pọ̀ ìgbà ó ní ààrẹ Nàìjíríà nígbà kan rí ọ̀gágun Sani Abacha tó ti di olóògbé ó ti fi owó ránṣẹ́ sí Nàìjíríà láti òde ọ̀run lẹ́yìn tí àwọn orílẹ̀-èdè tó jí owó náà kó lọ tí wọ́n dá a padà fún ìjọba Nàìjíríà. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàánú wa lọ́wọ́ àwọn olórí àjẹbánu. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, lágbára Ọlọ́run aburú ò ní ṣe èmi àti yín o.